ẹ kú ọjọ́ méjì mẹ́ta bá ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹ ni tàbí gbọ́ rẹ ni ẹ kú àti náà lákìrẹ ni akandọ̀rọ̀ ayékòǹkò ló kọ́ mi mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti mọ gbóhùn mi. Ẹwà Èdè Yorùbá TV ìwé tá ń kà lọ́wọ́ náà ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn Kọ́lá Òní. Bẹ́ẹ̀ bá gbàgbé orí karùn-ún mo ṣèlérí pàtì tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ abiyamọ mojú kò bódò lọ abiyamọ mojú kò bódò lọ. Ẹ wá nǹkan fìdílé ẹ má gbàgbé pé ẹ láǹfààní láti ran ètò yìí lọ́wọ́ láti ran ìkànnì yìí lọ́wọ́ láti ran olólùfẹ́ àti àyànfẹ́ yín lọ́wọ́ nípa gbígbọ́wọ́ sí àsùnwọ̀n ìkànnì yìí. Ẹ lè ra stíkà fún mi nípa kíkílìkì lórí $sign àmì dọ́là tí mẹ́ńbẹ̀ kílìkì lórí ẹ̀ yóò gbé lọ síbi tí àwọn iye owó yẹn wà. Eléyìí tí agbára yín bá ká eléyìí tí ó bá wù yín níbẹ̀ ǹdẹ̀ lè rà fún mi. Bákan náà lẹ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa lórí ìkànnì yìí. Ẹ ti máa rí bọ́tìnì membership ńbẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa àwọn tí yóò máa kún wa lọ́wọ́ lóṣooṣù. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ náà ò ní tán wo yín wàhálà àti ìdààmú ò ní mọ̀nà lé yín iṣẹ́ ìṣe yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé yín ní ọmọ yọrí sí rere. Ẹ yọ àwa pèrè fìdítẹ̀ ẹ má sì gbàgbé ìgbàkígbà tẹ bá bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí ẹ má fòkó lórí ẹ kó lè jàǹfààní fún mi lónìí àbí lọ́la tẹ́nìkan kan mọ̀ nǹkan náà ní nǹkan kan láti farabalẹ̀ wo àwọn ìpolówó ọjà tí ẹ bá bá pàdé ń bẹ̀. Láì dènà gbẹnu ẹja wá pèrè fìdítẹ̀ kájọ gbádùn òwe síwájú sí i. Abiyamọ mojú kò bódò lọ àkọlé tí ń bẹ lórí karùn-ún. Ajá kìroko lórí ó gbẹ̀yìn gbígbín bá fa ìkara wọn àtẹ̀lé nbí abátapo sílẹ̀ ràtọ̀ nbí kébi tí wọ́n bá ti rí láìsí fèyí ò jìnnà síbẹ̀ bí láìsí bá wà níbì kan láàrin ìṣẹ́jú 5 sí 10 fèyí ọ̀kan ibẹ̀ lára nínú kọ́mọ wá ní tí ọ̀sọ́nu kiri tàbí kọ́mọ tọrọ nǹkan tí ò nílò. Láìsí náà kàn fi tiẹ̀ pamọ́ díẹ̀ rìn ó ń ṣe tọkàn ọkùnrin ìfẹ́ ti rúbò ó lójú àrònú lọ gbárí nígbà mìíràn tó bá gbóhùn fèyí awo bẹ̀ hàn. Èyí tó wá jẹ́ ìyàlẹ́nu ń bẹ̀ ni pé wọn kì í sábà rí àwọn méjèèjì kí wọ́n máa sọ̀rọ̀ pọ̀ yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń sùn rìnrìn lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ̀nyí. Ọgbọ́n náà ni wọ́n ń dá sí ọgbọ́n ẹ̀rọ sùúrù àyínnìke àyínnìpadà ẹ̀bẹ̀ bálá ọ̀dí bàbá ọ láàrin ajìnnú ohun afẹlẹ̀mú kì í bàjẹ́ ohun afagbára mú ní ilé koko bí ojú ẹja. Bí agogo ìjẹun bá ti lù báyìí ní fèyí á ti yí kọ́í sí ẹ̀yìn kíláàsì wọn tí yóò kọrí sí ọ̀nà òkè bí ẹni tó ń lọ sí ilé ìwé kan tí ò jìnnà síbẹ̀. Inú igbó kan báyìí nìyọ́ là kọjá kò sì ní rìn tó ìṣẹ́jú 3 tí yóò fi rí ìyànà ọ̀hún lápá òsì. Yíyà tó bá yà síbẹ̀ bá okòkò kan nìyọ́ kan bí ọ̀bá bá láìsí kó ti máa dúró dé á jẹ́ pé kò lè tó ìṣẹ́jú 2 tí yóò fi kàn án lára. Késekése ni gbogbo bẹ́ẹ̀ máa ń dá mìnìmìnì ló sì máa ń tutù gbogbo àyíká bá wa sì máa dán koroko. Àwọn igi pókítípókítí bíi 3 kan a máa wà níbẹ̀. Dájúdájú àwọn tí wọ́n ń wọ kòkó níbà ò ń ló fi wọ́n jókòó ṣùgbọ́n dídé tí Láìsí àti Fèyí bá ti débẹ̀ ni wọ́n á wọ́ méjì ti ara wọn wọ́n á sì jókòó ní dídojúkojú. Láìsí dé ibẹ̀ lọ́jọ́ kan ló bá Fèyí tó rojú kókó kéré wa àti Tóyìn rí sọ látàárọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Mo ń la ọ̀rọ̀ atọ́kùn nínú gbólóhùn Yorùbá yé ni ó ti rí wa ta ni ò ní rí yín ní gbogbo iléèwé nǹkan tẹ́fẹ́ lè gbé ẹni kẹsùn síbẹ̀ Fèyí ó dé alásọdùn kọmọgbà mi ní ìṣẹ́jú jọ̀ọ́jọ̀ọ́jọ̀ọ́jọ̀ má kọ́ ní nǹkan kan mọ́ jẹ́ kó lọ bá tìṣà rẹ̀ tó kọ́ ní kíláàsì tí kinní kan bá tún rò lójú bọ́n ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Díẹ̀díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà díẹ̀díẹ̀ lè kó ń jáwọ́ díẹ̀díẹ̀ níjọ́ ẹ̀bì tí ń wọra ẹ má kọ́ wọn níwèé mọ́ o. Kòfẹ́sọ̀ mi ò lè wá lajú mi sílẹ̀ kí tàlùbọ́ kó sí o. Igi gangan má gùn mi lójú òkèrè láti lọ o kójú má rí ibi ẹnu mímú ohun àtẹnu wọn lóògùn rẹ o. Láìsí rẹ́rìn ó ní á sípò ọgbọ́n Yorùbá tó bá Fèyí fa ojú ro síbẹ̀ ọ̀rọ̀ Yorùbá gbígbọ́ kọ́ o. Bó ṣe ká mi lára tó múmú láyà mi tó ni mo ṣe ń da ọ̀rọ̀ sílẹ̀ o. Mi ò lè bá ẹnikẹ́ni pín ọkọ fẹ́ o mo sì ti sọ fún ẹ tẹ́lẹ̀ o. Ó wá gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kó múmú láyà ẹ̀kẹ́ ojúṣe tèmi nìyẹn èmi ni mo gbọ́dọ̀ mọ̀ sí yẹn òṣì ìyẹn là ń bá ẹ sọ àbí kó bẹ̀ mí ọ̀dà náà mọ́ bínú. Ṣé bó lólùfẹ́ ti máa ń bẹ̀rẹ̀ àwọn nìyẹn. Láìsí dìde fùú ntí ń wá tán ó dì mọ́ Fèyí gbàgì ó sì pọ́n létè látókí. Àwọn Láìsí àti Fèyí kì í jẹ́ kó kọjá bẹ́ẹ̀ o
wọn kì í gbé sàrà kọjá mọ́sálásí, wọn kì í gbé ẹbọ kọjá oríta, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà èso àmọ́ fẹ́ gbèrè rù wọn. ó lè ṣe fèyí lára rẹ̀ á fẹ́ rí láre jù, ó sì lè ṣe láìsí fèyí. wá jókòó sórí ẹsẹ̀ mi, oníbàárà ń bólè bọ̀, afúnlówó tó tún bójú wo para, bí tí mo wà yóò súnmọ́ ẹ tó kò súnmọ́ mi tó. ojú là mọbẹ̀ tó lépo, ṣùgbọ́n ẹnu la ti mọbẹ̀ tó níyọ̀. ó lè ṣùgbọ́n má jẹ́ káṣọ tèmi orun ṣá o. ìsinsìnyí rẹ̀ tí ò sí ń bẹ̀ máa mọ ohun tó lu ààrẹ ṣètìlẹ́ fi jó o. fèyí dìde jókòó sórí ẹsẹ̀ láìsí, ó sì káwọ́ wé lọ́rùn, ṣùgbọ́n bí èsúkè ti fẹ́ máa wọ rárá, fèyí ti dìde gáú tọgbọ́n ara rẹ̀ nù gbú. ó ní kó jẹ́ káwọn ọmọ padà sílé ìwé. bí iye fèyí bá ti sọ báyìí, kò sí ọgbọ́n tí láìsí rí dá sí i mọ́. bí wọ́n ṣe ń padà wọlé ìwé ní ọjọ́ yìí ni alábẹ́tutù ti sáré wá bá láìsí. báwo ni sósì ti hápùn àbí òtún hápùn lónìí náà? láìsí mẹ́rẹ́ bèbí yẹn ti tọ́ọ̀fù gan, nǹkan kan hápùn òwò, ó gbọ́dọ̀ jẹ́ kí bèbí yẹn ó kó escape o. ṣó mọ̀ pé torí tiẹ̀ lọ̀gá lè fẹ́ lu apá lọ́jọ́ sí. tí ọ̀bá gbà bóyá kò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn nínú gbóni, sọ pé kó wá kí ẹ ń lè nà ó. láìsí mi kan lè jẹ́ ń jẹ́wọ́ fún ẹ, mi ò fẹ́ rọ̀ sí ẹ̀, mo fẹ́ fẹ́ sílé ni. alábẹ́tutù rẹ́rìn kàákàákàákàá kó tó dáhùn. Fẹlá Aníkúlápó Kútì, Fẹ́sítọ́ọ̀sì, ọmọ Fẹ́mi tó fẹ́ràn fẹ̀sẹ́lù, ó sì tún gbé fẹ́lẹ́lẹ̀ ńbàdàn. ọjẹ́ ló tiẹ̀ sí wèrè lára, ọmọ Èkó mà ní. àbó ti gbàgbé sí ọ, fífẹ́ kọ́ fífẹ́ ní bó tiẹ̀ fẹ́ gan. ìyẹn lọ́wọ́ ní kọ́ mọ́tò wò kó tó kówó lé. tóun gan bá rí i pé ọ̀já fáfá ó lè pa ẹ̀tì kọ́ bẹ́ni tó ní action lọ́wọ́ lọ. láìsí ro pé òótọ́ ọ̀rọ̀ lálábẹ́tutù sọ, ṣùgbọ́n iléèwò lòún rí gbé fèyí lọ sílé tí wọ́n ti wọ́n sìn bí ewúrẹ́. lóòótọ́ yàrá Ṣẹ́gun ń bẹ níbẹ̀ fún òun, ṣùgbọ́n ó wá yẹ kó wọ́n bẹ̀rẹ̀ wà pálapàla níbi tó ń ti jẹ́ ẹ̀lọ́ lásán láì sí ọ̀gbìn. agbópéwé ti pẹ́ lára ọṣẹ́ ó ti dọ́ṣẹ́, òkú ti pẹ́ ní sàré ó ti di ẹ̀pẹ̀. torí bọ́ bá pẹ́ tọmọlúàbí tí ń bá jàǹdùkú rìn yóò sì dára wọn. ṣùgbọ́n oko kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ̀ ní àlà. kànràn jágbọ́n lè fojú jágbá ní kì í sokun agbá, fọ́sẹ̀wẹ̀ lè fojú jọ kọ̀ǹkọ̀ ní kì í ṣe kọ̀ǹkọ̀. bó ṣe wù kájọ òyìnbó ọjọ́ rírò tó, bóyá ló fi lè ṣẹdẹ ẹranko. láìsí mọ̀ pé bí ọ̀ràn bá bẹ́ bí ọ̀mọ́ bẹ́, ọlọ́mọ àṣà ojúlówó ọmọ tiẹ̀ sọ́tọ̀. àti pé mi ò tún fẹ́ gbé fèyí lọ sílé, bàbá wa ò ní dunnú sí. ó ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ọ̀bùn kádà sọ́rọ́ ẹ. ọjàwó ibi kábẹ́ rùmọ̀là sọ pé kó wá pàdé ẹ̀ lọ́dọ̀ mi Lájísọmọ ọmọ bẹ̀. ó rí mi ń bẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá níbi tó ti ń tẹ̀ lólúro. ó bi mí pé ṣébẹ̀ mò ń gbé ni mo sì ní hẹn. inú láìsí dùn, ó ṣe jàre, ìwọ lọ yanjú ọ̀rọ̀. kò tọ́pẹ́ bó ṣe yẹ kó máa rí náà nìyẹn. ẹni tó ní nǹkan ọ̀dà náà gbọ́dọ̀ sí ń bẹ̀. ńgbà tí láìsí sọ ń fèyí pé kó pàdé òun nílé àwọn alábẹ́tutù tí lọ́kọ̀ tó lòun ọ̀ lọ. ìdí kìíní ni pé èmi ò kí ń ráàyè jáde fòkìfòkì bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ọmọ ráàyè tẹ̀lé olúro káàkiri gbòòrò gbọ̀ngàn ní sátidé ó ṣe. ìdí kejì gan nìyẹn, ẹnu alábẹ́tutù kì í bò, ó ṣòfófó ju obìnrin lọ. ọjọ́ kejì ọjọ́ tá a bá lọ báyìí ní gbogbo ìlú ọmọ, kódà ohun tá ò jẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní rùn lọ́nà fún wa látàrí àbùmá àti àsọdùn. paríparí rẹ̀ wá ni pé kí la fẹ́ lọ sọ nílé alábẹ́ tá ò lè sọ níbà o. láìsí ronú fún ìgbà díẹ̀ kó tó fèsì sí ọ̀rọ̀ fèyí. nígbẹ̀yìn ó ní fèyí, ọ̀rọ̀ orí bí wọ́n ṣe rọrùn wípé o lè ráàyè jáde yẹ ká túnú ni. ọ̀nà àmọ́ ha títí kí adìẹ ọmọ lè débi àbá rẹ̀, àbí níbi ìṣúra ẹni bá wà kọ́ lọ́kẹ́ ní wà ń dán. ọgbọ́dọ̀ wá àyè ni. èyí tó sì tún sọ pé ẹnu alábẹ́ kì í bò, bájá bá ń sínwín dandan ni kó mojú náà o. kò jẹ́ dánwò rẹ̀ wò sí sàkání ọ̀dọ̀ mi, tó bá dán wò yóò dán tán, kódà yóò jẹyìn ẹ̀ níṣu. eléyìí tó fi wá parí rẹ̀ pé kí la fẹ́ sọ nílé alábẹ́ tá a lè sọ ń ba òyìn ọ̀rọ̀ òye ọ ni. ńgbà tá a kì í ṣẹranko, èwo làbùrọ̀ máa gbénu gbó sọ̀rọ̀ lójoojúmọ́. nílé wa gan lọ́yẹ kí n ti ní kó wá pàdé mi, ṣùgbọ́n ìwọ náà mọ̀ bí mo ṣe jẹ́ ń bẹ̀. n ò kúkú fi nǹkan kan pamọ́ fún ọ, òkú ìfarapamọ́ fẹ́ni tíyàwó ẹ. fèyí dúró díẹ̀ kó tó fèsì. kọ́kọ́kọ́ rẹ́rìn músẹ́ wá ní láìsí, ṣé o mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú? kò sí sóhun tó ń fẹ́ tí mi ò lè ṣe fún ẹ, ṣùgbọ́n wọ́n níbi tí mo lè gba ọ̀rọ̀ sí ẹ lẹ́nu dé o. èmi mọ̀ pé bá a sọ látòní dọ̀la tákẹsẹ̀ níṣẹ́ láwùjọ òwú tí ẹni yóò borí, tínú ẹ̀ ní yóò ṣe àlàsí ẹkùn. àmọ́ bá a bá wá débẹ̀ má lérò pé bóyá nǹkan kan lè ṣẹlẹ̀ o, torí èmi kì í ṣerú ọmọ bẹ́ẹ̀ o.
kó má sì jẹ́ pé ni yóò fa àjàtúká láàrin àwọn méjèèjì o. Láìsí ní kò sóhun tọ́jọ́ wọ́n fi ìpàdé sí ọjọ́ sátidé tí ń bọ̀ nílé Alábẹ́tútù ní Ajísọmọ. Bí ọ̀rọ̀ ti wọ̀ láàrin Láìsí àti Fèyí tán ní Láìsí ti lọ sọ fún Alábẹ́tútù pé kó máa gbáradì. Ó sì tún fi tó Ṣẹ́gun létí. Ṣẹ́gun rẹ́rìn ó ní bọ̀dá ẹ má gbàgọ̀ jẹ́ o. Lọ́jọ́ Jímọ̀ ọ̀sẹ̀ náà tí sátidé àwọn Láìsí kú ọ̀la Láìsí ti jí fọ ṣòkòtò dúdú rẹ̀ lẹ́nu ńlá kan báyìí pẹ̀lú sẹ́ẹ̀tì rẹ̀ funfun tó máa ń wọ̀lé tí òde bá kan ti kásakọ. Bó sì ti ilé ìwé dé lọ́jọ́ náà ló ti kó ẹ̀yìn náà sínú ayọ̀rùn eléèdú wọn tó bẹ̀rẹ̀ sí í lo aṣọ náà. Ṣẹ́gun dúró tì gbágbáágbá. ẹ jẹ́ kí n bá yín lọ. ìwọ kẹ̀ ó lè lọ lọ́nà tí yóò fi yọ gétọ̀ bí mo ṣe fẹ́. Ṣẹ́gun rẹ́rìn ó bẹ̀rẹ̀ sí í kọrin. ọ̀làrò kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ o ọ̀làrò. Ṣẹ́gun kọrin tó ní àbí kí n ká lọ. Láìsí jájúmọ́ fúnkìnì. ìwọ wá jẹ́ àsìkẹta ń di ìmọ̀ràn mò ń bá ń ṣeré ni ojú yín sì ti yá a le ó ga o. ibi táwọn méjèèjì ti ń dọ̀gọ̀gọ̀ ẹ̀rín ni Ògúnrẹ̀mí ti yọjú sí wọn. ẹ pẹ̀lẹ́ o mo ní kí n yá aṣọ fún yín ni o pé à ń jí lu ẹlẹ́kìrì lọ́la o. Sáálí ló wá sọ fún mi lánàá pé àwọn kòkó mi kọ̀ọ̀kan ti ń rì. mo wá ní kí gbogbo ọ lọ da ọ̀bò káfíń lọ́la kò jẹ́ bó ṣe jẹ́ o. Ògúnrẹ̀mí ti wí tiẹ̀ ọ́ pẹ̀yìn dà. ó mọ̀ pé ọ̀kankan nínú wọn ò lè gbóhùn lẹ́nu. ọmọ dáadáa ni Láìsí. Ṣẹ́gun nìkan ló lè máa kó ṣùgbọ́n ìyàlẹ́nu gan ló sì jẹ́ fún un. ńgbà tó sọ̀rọ̀ tán tí Ṣẹ́gun wojú Láìsí tó bú sẹ́rin. bí kò yẹ alàgàtà ọ̀rọ̀ yẹ ọmọ tó ń sunkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀. Láìsí gbé ayọ̀rùn tó fi ń lọ sọ jù sílẹ̀ ó súfèé tó ó fọwọ́ gàn dé. omi orílẹ̀ mẹ́wàá. Ṣẹ́gun fọwọ́ bonu ó ń rẹ́rìn-ín. ọ̀nà Ìwó ní oko Ògúnrẹ̀mí wà. láti Gbọ̀ngán èèyàn ó dé Alápàtà Owódé àti Ọlọ́bà. ní Ọlọ́bà ni yóò ti sọ̀kalẹ̀ yóò yà ní oríta Ọlọ́bà lápá ọ̀tún yóò sì fẹsẹ̀ rìn wọ Ẹlẹ́kìrì lọ. Láìsí mọ bẹ̀bí ẹni mowó kò sígbà tí wọn kiri lọ sí ibẹ̀. bí ọ̀bá ti jẹ́ àkókò tó lè pa iléèwé wọn lára wọn a máa lọ sán inú kòkó wọn a máa lọ kọ ebè mọ́sù wọn a máa lọ gbin àgbàdo wọn lè lọ yá. ó sì lè jẹ́ pé kòkó fífín náà ni bíi ti ọ̀la yìí. ìsí ọba Láìsí lẹ́rù ṣùgbọ́n kò fẹ́ ohunkóhun tó lè dé ìpàdé òun àti Fèyí lọ́wọ́ lọ́la ni. ó ronú tì kò rí ojútùú ọ̀rọ̀ ọ̀hún kò kọsẹ́ fún Ògúnrẹ̀mí rí kò sí mọ́ ọ̀nà tí ó fi lè ránṣẹ́ sí Fèyí ní ẹlẹ́rú pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o. bó bá rán Ṣẹ́gun ṣùgbọ́n ó mọ̀ wípé onírìn àrè ni ó lè má wọlé títí àjìn yóò fi jìn. ìtìjú òsì lè jẹ́ kó nǹkan lọ fúnra rẹ̀ kò tiẹ̀ délé àwọn Fèyí rí ni. ṣùgbọ́n paríparí rẹ̀ tí Láìsí òfin fẹ́ yẹ ìpàdé ọ̀hún ni pé ètò ti wà nílẹ̀ ní sẹpẹ́. ó ti sun oorun mẹ́ta tí ọmọkùnrin sùn. ó sì ti pinnu pé òun ò lè máa tẹ̀lé ọmọbìnrin kan kiri sóṣòṣó láì bá ṣe nǹkan kan pọ̀ rí. ó ti gbà pé bí ògo ń jẹ́ ti Olúwa dandan ni kóun àti Fèyí ṣe eré ìfẹ́ lọ́jọ́ sátidé. bó bá fẹ́ kó sọ dìjà àgúnlá bó bá sì fẹ́ kó lọ fẹjọ́ sùn ọ̀gá àgbà àgúntẹ̀tẹ̀. abẹ́rẹ́ á ti lọ kọ́nù okùn tó dí lẹ́yìn gẹ́rẹ́ lọ̀fọ́ ń sẹ̀ kò ju ẹgbà lọ. sójoojúmọ́ tí ẹ lọ́gá àgbà ọmọ náà yàn torí tí ẹni lọ́tẹ̀ yìí dandan ni kí wọ́n bí pé kí lòun náà ń wá ilé ọkùnrin ńgbà tó yẹ kó wà nílé kó máa ka ìwé rẹ̀. Láìsí tó ń bá ìrònú rẹ̀ lọ ó sọ̀jìká. Alábẹ́tútù tiẹ̀ ti yanjú ọ̀rọ̀ ó ní bóun bá ti fi lọ́ọ́ tọkọ̀ ní kóun ó fi kinní kan sínú kóòkì fún. ó ní bóun bá ti fún ọmọ tán ṣe ni yóò sùn tóun ó sì ráàyè ṣètò bí ó sì sùn ó ní ṣe gbogbo ara rẹ̀ yóò hù tí ò ní lè gbápá gbẹ́sẹ̀ tipátipá ni yóò fi máa ń tọ́ ń lọ tí gbogbo ètò yóò fi parí. fèrèfèrè lójú ó ré mú bọ̀bọ́ làgùntàn wò ni kì í ṣe oògùn ìbílẹ̀ o. tábúlẹ̀tì kékeré kan báyìí ló pè é. ó lóun làwọn dókítà máa ń lò fún àwọn aláìsàn tí wọ́n fẹ́ kó sùn kí àwọn lè ṣiṣẹ́ abẹ fún kí tiẹ̀ ló porúkọ rẹ̀ o. èwo tí ẹ ní dídààmú tó ń dààmú ara òun ṣé bó ti sọ pé òun ó bá òun rà á sílẹ̀ kódà kò béèrè owó. ọ̀rẹ́ bí ọmọ ìyá ṣùgbọ́n níbi tí wàhálà wa kù sí ní tí oko ọ̀ràn táwọn fẹ́ lọ lọ́la yìí o. ọ̀nà dàbá yìí o tápọ̀ òun òfin ní já sásán. báwo ni ìfà òun ò ṣe ní fà lọ bí ìgbín ẹtì ẹ̀gbọ́n náà o. bí Fèyí bá lọ sílé Alábẹ́tútù tóun ọ̀bá sí ń bẹ̀ tálábẹ́ bá kì í mọ́lẹ̀ ńkọ́. Alábẹ́ lè máa rò pé káró sọ mọ́dí káròdì máa sọ kídi ọ̀sàmọ́ ti gbófo tàbí pé kọkùnrin ó réjò kóbìnrin ọ̀pá kéjò ọ̀sàmọ́ ti lọ ẹnu kó lóògùn tó ti rà dé òun fún un ní òwò àdánù òkìtì àìdẹ
àṣerí àṣedànù olúwa má jẹ́ àṣírí olórí. oògùn ti bo láìsí lórí ìpòrúurú ọkàn àti àròrò tán. ẹ̀rín Ṣẹ́gun ló tún jí sáyé. àníkẹ́ ẹ̀díbọ́n para yín ọ̀yá láìsí wojú Ṣẹ́gun wéré ṣé pé wọ́n á gbà wọ́n á sì fi mí lọ́rùn lẹ̀ wà láìtàláì. bàbá lójoojú pàtàn mọ́ lọ ara láìsí ti yá gágá. ó ní ọ̀dà ìdábàsùntì náà ní ọni lára ìwọ náà ní kọ́ lọ́ọ́ bá ara rọ́ọ̀bù kí n fi pa ojú pa imú bó báyìí ti ṣe díẹ̀ tí mo ti rọ́ṣọ borí ni ọ̀sáré lọ pé bàbá wa para gígbó ọ̀yá gbọ́dọ̀ rẹ́rìn òsì tó ọmọ ń rìn gan gírí o. Ṣẹ́gun rẹ́rìn ó ní láíláí forever. wọ́n pa wọ́n wí wọ́n kún wọ́n sì dí. Ṣẹ́gun sáré jáde láti ra rọ́ọ̀bù láìsí tètè parí aṣọ tó ń lọ ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì bẹ̀rẹ̀ ètíkété ìmọ̀kímọ̀ ìwájọ wà ní jọ̀rẹ́jọ̀rẹ́ láìsí àti Ṣẹ́gun rẹ́gí ló ṣe rẹ́gí rẹ́gí ló ṣe rẹ́gí. Aláròyé pàdé alápẹpẹ lẹ́yìn wákàtí kan tí Ṣẹ́gun àti láìsí ti ń dá bí ọgbọ́n ìtótò. láìsí ti dojú bọlẹ̀ wọ́n ti rọ aṣọ bò ó lórí ó ti fi pupa para gbogbo ara ti ń dẹ̀sán bíi gbà báárà ó ti kó rọ́ọ̀bù pa ojú pa imú gbogbo ojú ti ń wa mi bẹ́ẹ̀ ló ń gán súnmọ́ sílẹ̀ mẹ́wàá. nígbà tí Ògúnrẹ̀mí dé ara kọ́kọ́ fẹ́ fún bàbá torí kò sí ẹni tẹ́wé ò ṣe rí orí tá a ti fi ṣèwé kì í kò lọ́rùn wa bàbá dàgbà tán ọgbọ̀gbọ́n kan làgbàlagbà fi pàwá mọ̀jẹ̀sẹ́tì ni. ṣùgbọ́n ó rántí pé láìsí kì í sọ̀lẹ̀ kì í dètè ó ti fẹ́ pẹ̀yìn dà kí ó lọ wá nǹkan lò fún kó tó tún wá dàárò pé ẹ̀rí ọmọdé ṣòro gbàjẹ́ ó padà ó sì aṣọ lára láìsí ó sì gbé ọwọ́ lé níwájú àti àyà bá a ṣe gbọ́n lé alárinà ni wọ́n gbọ́n lé bàbá ọmọ a kì í gbọ́n bí ẹni tí ń tan ni. Ṣẹ́gun ṣẹ̀ṣẹ̀ fi omi gbígbóná wọ gbogbo ara láìsí tán ni nítorí náà gbogbo ara láìsí ń lọ ńgbà tí bàbá fọwọ́ kàn án wò Ṣẹ́gun lọ gbómi kaná kó o pa ẹ̀kọ́ kí láìsí òfin mu àgbo mu àbí kí ni ń pa ọ́ lẹ́rìn gan tètè jàre ara ẹ̀gbọ́n ẹ̀ ọ̀yà ọ̀rẹ́rin ìyà pẹ̀lẹ́jàre láìsí ibà lásán ni bó bá gbé àgùnmọ̀lùra tán nìsín tó sùn díẹ̀ ó rí bí ara rẹ̀ ó ṣe gbọ̀nù kíákíá láìsí gbin ó ṣe bí ara láìsí ọ̀bá ti yá báyìí ní àyà ti máa ń fo bàbá Ògúnrẹ̀mí ó dọjọ́ tá a bá pa wèrè ká tó mọ̀ pọ́ lẹ́bí ó ti gbé bí ẹ̀mẹ́wàá pé kí àwọn lọ ìwò lọ́dọ̀ bàbá láìsí kó lè mọ ibi tí ọmọ rẹ̀ wà ṣùgbọ́n ṣé ni láìsí lọ́ràn rí bí ọmọ aláǹda ó ní kàkà kóun lọ sí wo fún ohunkóhun òun á wákùnrin ẹsẹ̀ òun ni ó ní ṣe ni òun yọ sọ́sẹ́ tóun ó dà á gẹ̀rẹ̀ tóun ó tún wá gbó obì kan gbà lọ ọ̀rọ̀ láìsí sì ti doyin tá a fi ẹnu tí ò ṣeé tú dànù ọmọ tó wúlò lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ni. ńgbà tí Ògúnrẹ̀mí ti ṣàkíyèsí pé alágídí inú ni láìsí ló ti mọ̀ pé ọkàn ló ń fọwọ́ mú nínú kóun ó gbà sí lẹ́nu pé káwọn ọmọ wulẹ̀ lọ wò ó kankan mọ́ tàbí kóun ó fi òtẹ́lẹ̀ kó nítọ̀hún ó sì sá lọ nígbẹ̀yìn ó rí i pé òun ọ̀fẹ́ fi láìsí rẹ̀ ṣùgbọ́n bí ara láìsí ọ̀bá ti yá báyìí ni Ògúnrẹ̀mí máa ń káyà sókè bó ṣe ń sá sókè ní ọmọ sá sódò. a ní ìwọ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ọmọ dájúdájú pé bọ́rọ̀ bá délẹ̀ tán yóò di pé kí wọ́n máa pe òun ní àgbàlagbà tó ń sunmí eyín wọ́n á ní bọ́mọdé bá ń ṣerú rẹ̀ gan ó yẹ kó wọ́n bá wí àwọn arítẹnumọ̀ wí afàpáàdì jàǹràn bó tiẹ̀ mọ́lẹ̀ wọ́n mẹ́nu wẹ̀ sí èèyàn lára tó pẹ́ o bẹ́ẹ̀ oníkálukú ló sì ní tiẹ̀ lára o gbẹ̀dú àrán àbí kílẹ̀ dárí ṣe nípa irú ọ̀rọ̀ báyìí gan ní ọmọ tó jẹ́ pé látìgbà tó ti dé ní ìwà Ṣẹ́gun gan ti yàtọ̀ ìwọ̀nba lókù tó rìnrìn àrè mọ́ ó sì ti ń jíṣẹ́ díẹ̀díẹ̀ báyìí ṣerú ọmọ bíi láìsí tí Ṣẹ́gun fi ń ṣe àwòkọ́ṣe ló yẹ kéèyàn ta dànù bí òkú rọ́bà. Ṣẹ́gun gbé abọ́ ẹlẹ́tà kan wọlé tí ògì inú rẹ̀ ń horu lálá bó ṣe ń wọlé ló bẹ̀rẹ̀ sí polówó bí ìyá kan tó máa ń ro ẹ̀kọ́ tà ní ẹ̀gbẹ́ ilé wọn. mo gbé dé o òǹhó yẹ òǹhó yàkìlì yàkìlì àṣìrèyàn níbẹ̀ nídìí ẹ̀kọ́ ẹ̀múgbẹ́ mọ́mọ́ owó bó ṣe ń polówó ló rẹ́rìn wẹ̀sìwẹ̀sì ó ṣe Ògúnrẹ̀mí bíi kókó ìgbátìbò ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ wo Ṣẹ́gun bóyá lára tó ń rí ọlọ́run yóò rí fìyà jẹ o wọ́n sọ pé mo wí bẹ́ẹ̀ o ìwọ sàmọ́ bá bọ̀ báhùn gbogbo wérewère bí òbúkọ ti ń ṣe ọ̀hún wọ lára ọ̀rọ̀ nísìn Ṣẹ́gun wọ̀ sí bí ọbẹ̀ inú páànù ó gbé abóògì kalẹ̀ jẹ́ ó sì jókòó pọ́ lọ́rùn kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láìsí Ògúnrẹ̀mí ó wọ yàrá rẹ̀ lọ
kò sì pẹ́ tó fi gbé àgùnmu kan dé nínú ìgò jíìnì kan báyìí ó sì fi ìka ìfábẹ̀lá wọ díẹ̀ sínú bébà kùpọ́ọ̀nù kan. ó fẹ́rẹ̀ mọ̀ sí ohun èlò ìsebẹ̀ tí ò pé síbẹ̀ tán: irú woro, irú pẹ̀tẹ̀, ata àjọ̀sì, àlùbọ́sà eléwé, àlùbọ́sà oníṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ògúnrẹ̀mí tó jáde lẹ́yìn ìṣẹ́jú mẹ́rin. ó tún wọlé, ó gbé àwo tán ganan kan lọ́wọ́ tí ọbẹ̀ ata ṣe sìkìtì sínú rẹ̀. àpòpọ̀ ẹja alárànbọ̀à kan wà níbẹ̀ pẹ̀lú. èmi náà ó mu o, torí bí gbogbo ara tèmi náà ṣe ń ṣe mí kò yé mi o. ìyá ni ń jẹ́ ọ́, bọ́ bá jẹ́ kò fún ọ déédéé, bí ó sì jẹ́ kò fún ọ àgúnláàgún tètè ti fún lọ́rùn. má fẹnu gbẹgbẹgbẹ sáré rárá nítorí oúnjẹ o. ǹdẹ́ tiẹ̀ kó o mu tó mu. mo fẹ́ sáré délé bàbá Jọládé. Ṣẹ́gun àti Láìsì ni wọ́n jọ parí ògì ọ̀hún. wọ́n sì jọ rẹ́yìn ẹja ọbẹ̀ ẹja náà ni. ní òwúrọ̀ ọjọ́ kejì, fúnra Ògúnrẹ̀mí ló ní kí Láìsì ò sinmi ńlé. gbogbo àwọn tó kù àti Ṣẹ́gun sì kó rẹ́rẹ́ ó di oko ẹlẹ́kìrì. wọ́n fẹ́rẹ̀ mọ́ ti dé òkè ṣọ́ọ̀ṣì tí Láìsì ti gbọ́n nùnù tó ti gbọ́n ranù. oòrùn odidi pákó kan kọjá àlàjì, ọwẹ̀ ọyán kankan, gbogbo àdí àgbọ̀nù ilé ńlọ́fẹ̀ẹ́ kó para tán. ó fi fàṣílẹ̀ ìparun, ó sì yàtọ̀ ìṣẹ́jú márùn-ún. ẹni tí yóò ṣòwàlẹ̀ yọ̀ọ̀ra ẹni òwàlẹ̀ òní ṣe kọ́mọ̀bà kankan lọ́wọ́ ẹni. Láìsì wọ ṣòkòtò àti sẹ́ẹ̀tì tán, ó tún yan lọ ó yan bọ̀, ó wora rẹ̀ nínú díngí, ó fẹ́ eyín sí i, ó sì fi èékánná gangan kúrò lára eyín ọ̀gàn rẹ̀, ó tún ara rẹ̀ wò ó sì rẹ́rìn-ín. bóyá bọ́ bá ní táì ní ìbàdí. lẹ́yìn gbogbo èyí ńlọ́wọ́ kó sínú bàtà rẹ̀, bàtà sílẹ̀tò funfun kan báyìí tó ní wọ́lẹ̀tì ní ẹ̀gbẹ́. bàtà táwí ìga kọjá àlà, béèyàn bá sì mọ gbígbé rẹ̀ ọrùn ẹsẹ̀ ní í dá. Láìsì bẹ́ síta, ó fò títì kiri. ó gba odò alámọ̀já sí òkè òjé, ó gbárí sí òkè bẹ́ẹ̀rì ó gbárí sí òkè títì tó fi dé bẹ́ẹ̀rì. ńbẹ̀ ló sì gbàjá sí ajísọmọ. bó ṣe ń délé àwọn alábẹ́ tútù ló ń gán jáde láti inú ilé. gbogbo ilé dá páropáro. Láìsì bọ̀ ọ́ lọ́wọ́, kò tí ì dé ni. èmi ò tí ì rí o. tìbí tí wọ́n lò fún bọ́bá ń sagírí ńkọ́, mo ti rà. ó ní mo dì sínú tákàndá yìí. méjì ni o, ṣùgbọ́n ẹyọ kan péré ní ká fi inú kóòkì fún o, má fi méjì ibẹ̀ o. èmi ò lè gbókù o, mo sì ti ra kóòkì náà. tí ẹni kọ́ wọlé kọ́ jáde àlàsí ẹkùn. ó yá bẹ́ẹ̀ lóbìnrin ọmọ gbé kán mọ́. àbí kọ́ ọmọ bá ń gbàdúrà kọ́ lọ́wọ́ jẹ́ ọ bọ́ sí i, torí àyà tèmi ń já o. ṣé wo ò sẹ́rí ni? ní tilẹ̀ ń tọ́lọ́hún èmi ò sẹ́rí o, ìwọ ńkọ́? ẹ mọye gbà kò séwu lóko àfi gìrìrì àparò. kí ló lè ń bi káfẹ́ rẹ́nu káwátì wò ó? ṣé kìí sóun ló ń bọ̀ lọ́ọ̀kan yìí? Láìsì wo bẹ̀ wéré, òun náà ní sá, òun ní ọlọ́run gbọ́. alábẹ́ tútù rẹ́rìn ó ní orí tiẹ̀ ti sọ́ọ́rí ọbẹ̀ sọ fèyí kàn wọ́n lára níbi tí wọ́n dúró sí. ó kí alábẹ́ tútù tẹ̀rín ṣùgbọ́n kò kọ́kọ́ sí bí ẹni tó rí Láìsì rárá. ẹni obìnrin fẹ́ràn ní mọ́ lójú. bóbìnrin ọba jẹ nǹkan lájẹyó lájẹsùn, fífi irun mú wọn kọ́kọ́ fi irun mú, rírira wọn kọ́kọ́ fi ríra. fèyí wọ àǹkárá tòkè tilẹ̀ aláwọ̀ aró kan tó gbé àwọ̀ rẹ̀ yọ sọ. ó wọ bàtà dúdú kan, ó sì gbé àpamọ́wọ́ dúdú lọ́wọ́ bákan náà. ó lé tìró, ó sì rọra kó mọ́jú fẹ́rẹ́fẹ́. alábẹ́ tútù kó àwọn méjèèjì wọ yàrá rẹ̀ lọ. ṣe ni gbogbo bẹ́ sókòkò dúdú fèyí fi gbé ta. ó wá sí wíńdò. alábẹ́ Láìsì sọ̀rọ̀ bí ẹni pé àjọmọ̀ wọn kọ́. alábẹ́ sí wíńdò. bẹ́ẹ̀dì oníhà kan wà lẹ́gbẹ̀ẹ́ kan, mátírẹ́sì olówú kan wà lórí rẹ̀, tébù kan wà ní yàrá ọ̀hún, àwọn ìwé bíi mélòó kan wà lórí rẹ̀. alábẹ́ ti kó àgánú yàrá rẹ̀ jáde kí àlejò rẹ̀ tó dé. bí alábẹ́ ti sí wíńdò bó ti sí wíńdò tán ló jáde fún wọn. bí alábẹ́ ti jáde tán ni Láìsì ti jókòó sórí bẹ́ẹ̀dì, ṣùgbọ́n tepọ́n ní fèyí sí lórí tébù. máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ń bí, má kàn tébù oní tébù lẹ́sẹ̀ náà ó ti dá báyìí, kò lè kán. Láìsì dìde níbi tó jókòó sí, ó sì lọ bá fèyí, ó gbìyànjú láti fà á dìde. oníyẹn taari rẹ̀ tagbára. Láìsì ta gẹ́gẹ́, ó sì ṣe kàbìràwò lórí bẹ́ẹ̀dì. fèyí ti dìde gáú, ó ti káwọ́ pọ̀nyà. ṣé bí ọ̀rọ̀ lásán la fẹ́ sọ? àbẹ̀wò ni ká wọra ẹni nímú sí? mi ò kúkú sọ pé tí ń dùn mí, àbí mo ní mi ò gbọ́ ẹ tó ń bí ni? Láìsì la ẹnu lẹ̀, a kì í gbọ́n bí ẹni bí ohun tá a bá mọ̀. kọ́mọ èyí tá a ṣe mọ̀. ṣé ọ̀rọ̀ lásán la fẹ́ máa sọ gbogbo ayé wa sọ ni? ńgbà tá a bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè, ńgbà wo la tó fẹ́ bugi jẹ? ìgbà tó bá wù yín lẹ lè bugi jẹ o. mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ o, ìwọ ló gbọ́ o.
ó níbi tí mo lè gba ọ̀rọ̀ sí ẹlẹ́nu mọ́ o èmi ò kì í ṣerú ọmọ bẹ́ẹ̀ o ojú mi èrè fẹ́fẹ́ lóòótọ́ mo lè fojú jẹ kàn kí n má pẹ̀ràn jẹ n ò pẹ̀ràn jẹ o láìsí kọ́kọ́ fẹ́ gbé e níjà kó tó rántí pé Jagunlabi ń bẹ lọ́wọ́ alábẹ́tutù níta eégún inú tákàndá fèrèfèrè lójú rí mú bọ̀bọ́ làgùtàn wò abẹ́rẹ́ alọ́kọ̀nù okùn tó dí sí àgbàlagbà Fèyí ọ̀fẹ́ fẹsẹ̀ yí ẹrẹ ni gbogbo ara ni yóò fi kó gbàyà kékeré kọ́ mọ́ gbàyà ńlá adé àfolúkòrò mẹ́bí àbàyà dọ́kọ̀dọ́kọ̀ wọn ní kọ́lọ́kùnrin ó ṣe tó ó lóun lè máa ṣe tó kéré lẹ̀ ó dáa Fèyí dúró mò ń bọ̀ ná ẹ̀yìn kulé ní láìsí bá alábẹ́tutù níbi tó ti ń bọ́ àgbọn tìbídà bó ṣe ń béèrè ló ń tàka kó gbani. ó lè gbà kíní kó fún mi ti bí ó ń dájọ́ alábẹ́tutù dìde ó sì fi èdìdí ọwọ́ rẹ̀ lé láìsí lọ́wọ́ kóòkì ni mo fi sínú omi nínú bàṣẹ́ àlọ́ọ̀dẹ̀hún kó lè tutù díẹ̀ ìbínú àti ìkanra ní láìsí fi lọ́ tábúlẹ̀tì méjèèjì dà sínú kóòkì bó ṣe jí papọ̀ nìyẹn bẹ̀rẹ̀ sí ru bí ẹmu ògidì láìsí fọwọ́ dí i lẹ́nu títí tó fi lọ sílẹ̀ ó gbé ó dínú yàrá bóyá Fèyí rò pé láìsí lọ gbé alábẹ́tutù láti wá kó òun lọ́wọ́ kí wọ́n lè fi tipátipá kí òun mọ́lẹ̀ ni o Ọlọ́run ló yé ṣùgbọ́n nígbà tí láìsí ó fi gbé sẹ́ńdẹ̀dẹ́ ọ̀nà Fèyí òun rìn bí àparò ké ẹ̀fọn ti fẹ́ Fèyí ti lọ abẹ́rẹ́ ti lọ ọ̀nà okùn ti dé bọ̀bọ̀ ló sì kù tí láìsí ń wò láìsí ronú lọ gbárí bàbá oníbàbá àtàwọn ṣẹ́gun nìkan ródóródó lóko ẹlẹ́kìrì ìtékété ni ọ̀jẹ́ kó wọ́n tẹ̀lé wọn o ìtékété ọ̀ni kò sì wá jọ yìí o apè ìta ọ̀jẹ́ apòrò orò òsì fọhùn gbogbo wàá lọ wá já sí pàbó bí eré bí àwàdà Fèyí sì lọ́mọ ń lọ́wọ́ ọmọ ìmọ̀ kúkú gbọ́n o àfi bí ìtàn kan tí àwọn máa ń sọ ní oko láyọlẹ̀ ní ọdún òmu ńgbà tó ń wà lóko ló ìyá kan fẹ́ rí kọjá odò kan sí èdì kejì ṣùgbọ́n ẹ̀rù ń bà torí kò mọ bí odò ọ̀hún ti jìn tó bí ò ti ẹ̀rù tarẹ̀ ó ń ro tọmọ rẹ̀ kékeré tọpọ̀n sẹ́yìn níbi tó ti ń ṣe iyèméjì ló ti ṣàdédé rí bàbá ọ̀hún tọwọ́ sọ funfun tó sì fi ìsáwùrú ṣe ìlẹ̀kẹ̀ sọ́rùn arábìnrin ìbò fẹ́ kọjá ni kọjá kò séwu odò gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ yìí lọ wá ń sá fún kòkòkòjì aráfo obìnrin yìí torí ìrísí bàbá yìí àti ọ̀nà àrà tọ́gbà yọ sí arábìnrin náà sáré bẹ̀sẹ̀ ó padà sọ́nà àbà tó ti ń bọ̀ bó ṣe pẹ̀yìn dà lọ́gbọ́n tí bàbá gbé sẹ́rìn gbaragada tó ní àbí àwọn ojú kò bódò lọ wíwẹ̀ ẹ̀yìn tí yọ wẹ̀yìn orí tí bàbá dìgbò lulẹ̀ tó di omi àsólódò ló dèèyàn tó ń wẹ́ni tí yóò gbé lọ Fèyí lọ mú un lọ́wọ́ po àbí àmọ́ mojú kò bódò lọ ẹgbọ́n náà o ǹjẹ́ Fèyí lè ṣètò mọ́ báyìí wọ́n sì torí ìgbádùn ọjọ́ kan ṣoṣo sọmọ ròdòròdò inú òun ṣẹ́gun náí òun sì sọ fìlọ̀ káàbọ̀ nù náí òun ò rí náí fìlọ̀ káàbọ̀ ló sì ti sọnù yìí báyìí ńlá parí orí karùn-ún ìwé náà àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà òǹkọ̀tàn ẹ̀gbọ́n mi dáadáa Kọ́lá Òní pẹ̀lú ògo Ọlọ́run orí kẹfà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ àgélentí ló mú títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àkàndọ̀rọ̀ Awíkonko Ẹwà Èdè Yorùbá TV bákan náà àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín ìgbàkigbà tí ẹ bá bá polówó ọjà pàdé ní ìkànnì yìí ẹ má fò kúrò lórí ẹ̀ bákan náà ẹ láǹfààní láti ra sticker fún mi láti fi ṣe kóríyá àti kúṣẹ́ tí mo rí iṣẹ́ yá bákan náà ẹ lè darapọ̀ mọ́ membership láti máa darapọ̀ mọ́ mi àti láti máa ṣèrànwọ́ ní oṣooṣù èyí ò wù kó jẹ́ èyí ò wà á wí t'Olódùmarè láṣẹ títí ìgbà míì dátún pàdé ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.